ẹ̀yin kọ́mítì tẹ̀sìnkú bàbá Muyideen Bello ẹ̀yin tẹ̀sí ayẹyẹ ọjọ́ kẹta ṣé àwọn ẹlẹ́nu rézọ̀ yìí lẹ́ ń bẹ̀rù ní àbí Ọlọ́run? Allah. torí tó bá jẹ́ pọ́nà lẹ́ ń bẹ̀rù àjọ ń bẹ níjòkó ńjọ́ yẹn ni o ntẹ́ máa wí ni pé ntí Kùránì wí ni ntá dìísì wí ni o àmọ́ nítorí ká má bàa fẹnu bà bàbá jẹ́ gbogbo ń tó yẹ kó jẹ́ àǹfààní ẹ̀jẹ̀ hànà rẹ̀ ẹnìkan ló wọ́n dáná oúnjẹ 5,000 fún àwọn èèyàn ẹ̀dẹ̀ tó sọ jáde pẹ̀yìn lẹ́nìkan má gbé wá ẹ̀dẹ̀ febi pa àwọn èèyàn wọ́n á sọ fún yín pé wọ́n máa ń ṣe àṣàwù láwọn ilẹ̀ Lárúbáwá kan ni oúnjẹ alẹ́ fún àwọn tí wọ́n wá tí wọ́n ò lè padà kí ló dé kí ló le tó báyìí kẹ́ẹ̀tì ẹ̀ wá mọ́njẹ 5,000 yẹn kẹ́ẹ̀ lọ ra ráìsì tútù ẹ̀wà tútù kẹ́ẹ̀ páàkì sínú nylon kẹ́ẹ̀ kàn tó sílẹ̀ gbogbo tálíkọ̀ Ọlọ́run kan máa jẹ́ kán máa mú lọ. òkú àáfà ọba oníwàásí ilẹ̀ Yorùbá lẹ́sìn tìtì bí gbà tẹ́ ń sìnkú member Ansarudeen common member of Ansarudeen. Allah. common member of Ansarudeen. kò yẹ kó rí bẹ́ẹ̀. àwa Ittihad nígbà tá a ti gbégbésẹ̀ tẹ̀tí nínú àsúnsẹ́yìn àwa àrẹ́ǹjì pé ọba oníwàásí ni bàbá yìí láti ọjọ́ tí a ti gbé bàbá wọlé gbogbo àfáà tó lórúkọ ní Kwara state àti state mẹ́fẹ̀ẹ̀fà ilẹ̀ Yorùbá gbogbo àfáà tó ló ń gbà fún òun la fẹ́ gbé wa kán máa wá sí lójoojúmọ́ nísìnkú ọdẹ àgbẹ̀ nísìnkú àgbẹ̀ àwọn àfáà oníwàásí kí wọ́n ṣàpọ́nlé fún ẹni tá a pè ní olórí oníwàásí tó lọ kì í ṣe nítorí owó wọn ní ìdí àti gba owó bí wọn bá dẹ̀ lówó epo tá a bá fún wọn ìyẹn ò sọ wọn di kèfèrí náà wọn sọ pé no kò possible gbogbo Olúbàdàn la fẹ́ wọn máa wá gbọ́ wàásí ká máa gbọ́rọ̀ bẹ̀rù Ọlọ́run ká máa gbọ́rọ̀ tawhid lójoojúmọ́ wọn ní no aláàfẹ́ káàmìyàn khalifa bàbá Muyideen Bello kí gbogbo ayé ọmọ pé ọmọ bàbá Muyideen Bello náà kéwú khalifa rẹ̀ ní wọ́n nílò aláàfẹ́ yan wàzírù tí khalifa bá padà síbi iṣẹ́ l'Abuja tọ́wọ́ ní naibu l'imam fún Ansarudeen ní Central Mosque Abuja ó dá ẹjẹ́ wàzírù ọwà tí ọmọ mójú tó lé wọ́n nílò bàbá tí a ń rò pé gbogbo àwọn àfáà wọ́n wà tí wọ́n jẹ ó yẹ kẹ́ ẹ máa wo àwọn kọ̀ọ̀kan nínú ayé pé wọ́n lè mọ́ ní tó bàbá oníwàásí àgbáyé bẹ̀tọ̀ náà ń ṣàánú àwọn náà díẹ̀. Allah. ó fi wá di pé bàbá ìmáàmù àgbàlẹ̀ Ìbàdàn ń bẹ lórí ìjókòó nílùú Ìbàdàn àwa ń sọ wípé bàbá ìmáàmù Ìbàdàn náà ń bẹ ń kalẹ̀ bó ṣe háàmì wọ́n ṣe kọ̀tẹ́kùrù wa ká gba microphone lágídí ni ó pé nílùú Ìbàdàn ìmáàmù Ìbàdàn wa ṣe àmì ẹ lọ wo lórí íńtánẹ́ẹ̀tì wà ń bẹ̀ náà kí ló dé tẹ́lẹ̀ respect ẹni tó nílùú ẹ̀ wọ́n gbà níkẹ́ gbé prógámù fún wọn bẹ̀tẹ̀ ọ̀rọ̀ bàbá ìmáàmù Ìbàdàn kọjá ẹ sọ pé kó ṣe àmì ẹ padà fún àfáàgbà ládùúrà níparí kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn ni wọ́n lọ́mọ wọn àwọn náà ni bàbá Muyideen Bello náà ẹ̀yin jọ Ansarudeen ẹ̀yin lẹ́bí wa abayín bẹ̀ ni bẹ̀tẹ̀ sàwọn àtúnṣe ẹ má jẹ́ kí ẹnu àwọn ọmọ yìí ọmọ tìyín kiri ẹ dúró sójú kan bẹ́ẹ̀ ṣe ń bá bọ̀ tẹ́ fi bá débi tẹ́ ẹ bá dé yìí society wo nínú society Islam ilẹ̀ Yorùbá ló lórúkọ tó yín ẹ lákìpmẹ́ǹtì tó pọ̀ gan ibi ẹ wá bá dé yìí làwọn ọmọ kan máa wá fẹnu tìyín kiri lẹ́yìn náà ó dẹ̀ máa gbà ibo ló wà wípé tí wọn bá ṣe sàárà èmi ò ní kàn sọ òkú di janaiza kaliwalima mi ní kan sọ òkú di walima o ká máa wá sí àwẹ̀jẹwẹ̀ mú ká máa jó ká máa haram nínú ọ̀rọ̀ Islam ò gbárù ẹ̀ láyè bẹ̀t kò ní ká má ṣàánú ẹni tí ò ní ẹni tó lọ nísìn ó ti wà lọ́wọ́ Ọlọ́run tó bá dijọ́ míì ẹ jẹ́ kí ètò ọmọ mọ́yán lórí àwa tá a jẹ́ Council for Islamic Preachers àmọ́ decide ni pé ẹja adákẹ́ ká máa wòran àmọ́ tó jẹ́ intention gbogbo ayé mà bá a ṣe jẹ́ sí bàbá Muyideen Bello tá a fi bò ọjọ́ ìtànà náà
gbogbo Council for Islamic Preacher Ijtihad àdẹ̀káwọlé akàndébẹ̀ àjókòó àwòrán àdẹ̀dìde ìjókòó tó jù yẹn lọ kálukú wa náà ń sọ̀rọ̀ ńbẹ̀ ẹ ṣàtúnṣe ẹ dákun ẹ má jẹ́ káwọn ọmọ yìí ọmọ fẹnu lé yín kiri àwọn tá a jọ mọ yín ẹ mọ iye wúwà pépé ọ̀kan ń bẹ tí ó tó jáde lọ́la nísìnyí tì mí ètí ń bẹ ní Súlẹ̀jà àwọn sì fẹ́ tẹ̀ ó kù díẹ̀ yọ jáde lọ́la tí àgbẹ̀nu ókè báyìí is a matter of time ẹ̀ rí pé yọ jáde lọ́la ebú wo ni ò ní bú mi tán lọ́la ẹ̀yin bàbá wa ẹ dákun ẹ ṣàtúnṣe ọ̀nà àlàáfíà ń bẹ téèyàn fi máa correct nǹkan láti gba bàbá wa Muyideen Ajani Bello ti kú rahimahullahu rahmatan wasi'a mo ti wò yí pé ẹni táwọn èèyàn máa ń fẹjọ́ mi sùn ni ló ti lọ yìí ó yẹ kí n fèsì wá sí mi squad kí n da àwọn rándanrandan yìí nù ẹ̀tí ń gbà mú wáré tó jáde tó ń pé nu náà ní lọ àbà ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù àtúbọ̀tán ẹ̀ẹ́dẹ̀ mọ tí ó pa ẹ̀yìn náà mọ tí ó kàn yìnyín iná líjẹ́ di ìdá ẹni. ìdá mẹ́tọ́láyà alájẹ́dídé àdínàyà lílìbìlà alájẹ́dídé àdínàyà lílìbìlà. àwọn ẹni ọlọ́run tí wọ́n ti kú àwọn sálàf rere ẹ̀rù ń bà wọ́n níjọ́ tí wọ́n fẹ́ jáde láyé kí ni Imam Shafi'i kí ló kọ lórí ó wà lórí àìsàn ó ń retí pé àsàrà ìlú ń bọ̀ ẹ̀rù kú ó bá amẹ́rù dájọ́ ń bá bó ṣe ṣe dáadáa tó níwájú ọlọ́run odidi Imam Shafi'i lórí àìsàn kú náà ló wà títí ń kọ orin tí wọ́n sì ń bá a kọ́lẹ̀ wà lámàkọ́ sá kọ́líbé wàdọ́kọ́ tí mo dá ibè dáálí tó rọ̀dá lè àfòwé kàfò lámà. Ìtàgọ́mọ̀ní dábì fàlámà kọ̀rà tó. Bí àfòwé kàrọ̀ bí kànà àfòwò àdọ́mọ̀. Fàmà sílítà dá. Àfòwé àní dábì lámtàzálì. Ojúdó wàtàfò. Mìnàtà wàtàkàrùmá. Kí ni ó ti ní wàlámà kọ̀sá kọ̀líbí wàlámà kọ̀sá kọ̀líbí nígbà tí mi ò lè mí délẹ̀ mọ́ dáadáa tí àti mí atẹ́gùn tá ń fà easily tí kú bá dé yóò di ń tá a máa wá. Wàlámà kọ̀sá kọ̀líbí wàdọ́rọ̀kọ̀ tí mo dárí bí. onígbàtọ́ tí a gbá àyà òun fún pépépépé wàdọ́rọ̀kọ̀ tí mo dá. Jọ́lí túrọ̀ já. kí ni ìnáwó mú náà ọwọ́ àdìnira àti gbówó dìnira àti gbẹ́sẹ̀ dìnira ojú ro etí ro ẹ̀yìn ro. ilé àforíkàsó lámà. Jọ́lí túrọ̀ já yìí mo wá fi ìrètí mi òpù mi mo wá fi sọ́dọ̀ ọlọ́run pé àánú ọlọ́run àkọ́jọ́ ọlọ́run lókù tí màá lò tí màá fi gòkè lọ bá ọlọ́run ọba. Tààgọ̀mọ̀ ní ìdáǹdè fàlámà kọ̀ọ̀rọ̀ tó. ó ní mo wá gbé ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ láyé Imam Shafi'i tó jẹ́ pé ọ̀kan nínú sálàf tó jẹ́ ní rere tó gbìyànjú lórí ọ̀rọ̀ ẹ̀sìn Imam Shafi'i tẹ́ bá ń sọ̀rọ̀ àwọn fàlásífà ẹ bá ń bẹ̀ tẹ́ bá ń sọ̀rọ̀ àwọn fàlásífà ọ̀gá ni tẹ́ bá ń sọ̀rọ̀ àwọn onífíkì ọ̀gá ni tẹ́ bá ń sọ̀rọ̀ àwọn oníkùrán ọ̀gá ni tẹ́ bá ń sọ̀rọ̀ àwọn oníṣẹ́rù ọ̀gá ni ẹni rere ni ó sì rere láyé. Imam Shafi'i lè máa jẹun lọ́jọ́ mẹ́ta tí ọ̀pá lè jẹ pé ó ní mo gbé ẹsẹ̀ mi yẹ̀ wò sí ẹ̀gbẹ́ àforíjì ọlọ́run mo fi méjèèjì yẹra wọn wò. Bí àfúwé kàrọ̀ bè kánà àfúwókà. ó ní mo wá mọ ọlọ́run pé àánú rẹ̀ ọlọ́run àforíjì rẹ̀ ọlọ́run ọ̀pọ̀ ju ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ lọ dá mi lóhùn. Fàmá sílí tàzá. a ní bí ìwà ìdàmbì làmùtàzá. ó ní mo mọ̀ pé ọlọ́run ó yẹ ó gbò lọ́ba aláforíjì ó yẹ ó gbò. Fàmá sílí tàzá àfúwé àní zambila. ó wá sọ
ó ní asbahtu mina dunya ra'ilan ó ní mo jí sáyé nírètí pé òun lọ pàdé Ọlọ́run òun lọ kú lẹ́ni wọ́n lè ní ikhwani mufarikan ó ní mo mọ̀ wípé òun pinya dé láàrin òun àtàwọn ọmọ ìyá táwọn jọ gbáyé wọ́n ní sún amani ó ní mo mọ̀ pé mo ń lọ pàdé tí mo ṣe láwọn mistake láyé lónìí kò lè dọ̀la bẹ́ẹ̀ náà ni bàbá Muyideen Bello náà wí ó ló mọ̀ wípé kọ́ọ̀pù omi ikú lókùtà sàrà ìlú gbé wá fún mi. ó lámọ́ o ìrètí mi ọ̀dọ̀ Ọlọ́run ọba nìkan ló wà kí wà ní tí mo sọ débẹ̀. olówó ọmọ ẹ̀mí òun àlùjánnà ní lọ ni àbí Ọlọ́run fẹ́ darí ẹ̀ lọ síbi tó wù. ẹ wá dákun ẹ̀yin tá ẹlẹ́yìn lẹ́yìn wà àlùjánnà iṣẹ́ rẹ̀ wọlé ẹsẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Imam Shafi'i tó sọ̀rọ̀ yìí o. Imam Shafi'i wá kú ó wá jáde láyé ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀ ó wá ṣe náfìlà ó bi Ọlọ́run ó wá lálà ló wá rí Imam Shafi'i lójú ran ó wá bi ìlérí rẹ̀ Imam Shafi'i ibi tẹ́ ẹ wà látijọ́ tẹ́ ẹ ti kú báwo níbẹ̀ ṣe rí báwo lẹ ṣe bá Ọlọ́run báwo lẹ ṣe rá àánú Ọlọ́run tẹ́ ẹ pariwo ń jọ sí ǹjọ́ Ọlọ́run mi padà ṣàánú yín kí ló wá wí. Hasabuna fadaqaku Tumamana fataku Hakadha simatul muluk Bili mamaliki yurfaku. Ó nígbà tí mo déwájú Ọlọ́run gbogbo ìwé iṣẹ́ mi wọ́n yẹ̀ wò wọ́n gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ lẹ́yìn náà wọ́n kọ́kọ́ ṣe bí ìgbà tí wọn ò ní já rọ́nà lọ nínú àánú Ọlọ́run àmọ́ wọ́n padà wá ṣàánú mi àwọn màláíkà ṣàánú mi gẹ́gẹ́ báyìí ní ìwà àwọn tí wọ́n bá jẹ́ àwọn alágbára àwọn ọba bí ẹ ṣe lo agbára wọn láyé láti fún ẹni tó bá wù wọ́n sí wọ́n láti fún ẹni tó bá wù wọ́n bẹ́ẹ̀ náà làánú Ọlọ́run tó ń bá pàdé níbi tó wà yìí. ó wá parí ọ̀rọ̀ ẹ̀ sí pé iná kọ́lí bí yẹ kó lólè wà ní sáà ní ọ̀sẹ̀.